Mògún ló onírin o Mògún ló onírin o Ejire ń gbé mọ́mọ́ rẹ̀ o Mògún ló onírin Mògún ló onírin o Mògún ló onírin o Ejire ń gbé mọ́mọ́ rẹ̀ o Mògún ló onírin Michael o ọmọ Johnson mo ní ògbéra lè odi ìdè pírí ológóta òjòjò ní ìṣòwò kọ́mọ̀lé ìnajà kókókó lára rí ó sì mọ́lé òkú ayẹyẹ oríkọ ọdún rẹ tọ́bọ̀ ọláyé ó ti sọdún ọdún yìí àjọ péjú ṣe tẹ̀mí ìtòwó tọmọta ikú baálẹ̀ ọ̀rọ̀ ẹni tó bá ní ọmọdé lò ní dé bá ń lé èèyàn tó bá ní ọmọ bọ̀ bọ́ bá dáná ilé àjò pọ́pọ́n mi tà á dín gbèsè ọ̀wá ní fọdún èyí ṣàṣemọ láti Olódùmarè ọba Michael o mo ní ọjà rẹ ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan Oǹdó ní ṣe ilé àwọn bàbá rẹ ọmọ rẹ yín jájá jájá Oǹdó bẹ́ẹ̀ lẹ́yìn ò ní jájá mọ́ ọ̀jàjá ni wọ́n máa pè yín bó bá dọ̀la ọmọ rẹ yín jájá ogun ní gbé Oǹdó kan gbọ́dọ̀ jẹ́wé ran wọ́n sì gbọ́dọ̀ jẹ́ gbòǹgbò bẹ̀ Ejire ń gbé níyàn ará lágbẹ̀dẹ ọmọ àwòrán túrírọ àgbẹ̀dẹ mi ṣùṣù lọ́nà àtìrè Ejire ń gbé Ìmọ̀gún níyàn ará ogun mọ̀ sọ Ìmọ̀gún ọmọ ọ̀rọ̀ nírè èjì wẹ́rẹ́ tí ò jẹ́ kí n bá wọn náà jà tàbẹ̀ sọ̀ǹtò wẹ́rẹ́ tí ò jẹ́ kí n bá wọn náà jà àtìrè èjì dá tòǹtòdà tí ò jẹ́ kí n bá wọn náà jà ogun dalẹ̀ ará àgbọ̀nlọ ará lágbẹ̀dẹ ọmọ àwòrán túrírọ àgbẹ̀dẹ mi ṣùṣù lọ́nà àtìrè Michael o ọ̀rí ọdọọdún ní lásán ológun lọ́gún ọdọọdún ní rèké so lọ́gbọ̀n ọdọọdún torí léwé abíyáyá àṣà àádọ́ta ọdọọdún lọ́mọ wa nú owó inú ọlá inú ìkú tí í ṣe baálé ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀sọ̀fò wa ní pọ̀ ọ́lẹ́kún ọ̀rí bàbá wa ń bí ọ́ pé ta ní kọrin ewì sétí rẹ látòrọ̀ Àṣàkẹ́ lóyin lóhùn lè èmi já ọmọ ogun mọ́dẹ́ẹ̀dẹ́.